tó ẹ mọ̀ káalẹ́ o ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation náà ni o no retreat no surrender la fi ń sọ fún yín pé títẹ́ fi ń gbọ́ wa ò ní di bákan náà ojú tẹ̀sí fi ń rí wa kò ní fọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jáde wọ́n ní a gbọ́dọ̀ wà ní àfojúsùpọ̀ sójú kan which is we must remain focused we still have more works to do bẹ́ẹ̀ ni iṣẹ́ ṣì pọ̀ níwájú wa láti ṣe Yorùbá nation gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá nation iṣẹ́ wà fún wa láti ṣe nítorí ìgbésẹ̀ tá a gbé nípa ti petition tí olóyè Ìgbòho submit ó ti ṣílẹ̀kùn ọ̀nà pé yes òmìnira wa ti dé ó ti ṣílẹ̀kùn ọ̀nà pé òmìnira wa ti dé ṣùgbọ́n èyí tó ṣe kókó jù ni pé ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ kí a lè ṣe kiri ká lè achieve aim wa kí a lè achieve goal wa nítorí tá a bá fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti tán kò sí kankan ẹ jọ tí n bá fẹ́ sọ tá a bá ní wí kú bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ yes because to me Nàìjíríà dàbí ìlú tó jẹ́ pé wọ́n fi agídí fa àwọn ẹ̀yà mẹ́ta kan pé ẹ ṣàfagídí wà bọ̀ kẹ́ wá máa gbé ní tipátipá ìrẹ́pọ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yóò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọn tiẹ̀ nífẹ̀ẹ́ ara wọn wọ́n fagídí wọ́n fi agídí àti ipá ti kúùkú bí pé òun lọ fi so wá pọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá yìí bó ṣe rí nìyẹn lójú mi bí ó ṣe rí nìyẹn bí wọ́n fagídí so wá pọ̀ ni torí ẹ̀ ló ṣe dàbí pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn àbí gbogbo ọmọ Yorùbá ṣé àwọn yánmínì yẹn gan àti àwọn Fúlàní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ṣe ń pa wá nípakúpa ṣẹ́rí ìlú tó bá jẹ́ wípé kò bíùdì ògo àwọn ògo wẹ́rẹ́ irú ìlú bẹ́ẹ̀ máa ń parun ni bẹ́ẹ̀ ni ìlú tó yẹ pé wọn ò bíùdì ògo wẹ́rẹ́ irú ìlú bẹ́ẹ̀ máa ń parun ni òun ní ọ̀rọ̀ ti Nàìjíríà yìí instead kó gbárùkù ti àwọn ọmọ ògo wẹ́rẹ́ níbo ló ti gbárùkù ti waves tó yẹ pé tí wọ́n cherish àwọn ọmọdé ṣẹ́rí ìlú tó bá wà tí ò bá ti cherish àwọn ọmọdé tí ò bìkítà àwọn ògo tó bọ̀ irú ìlú bẹ́ẹ̀ máa ń parun ni wọ́n máa ń parun ni waves tó yẹ pé ìdíwé bọ́ ẹ cherish àwọn ọmọ kéékèèké tó ẹ cherish àwọn ọmọdé ìyẹn gan lásán gan ó ń fi hàn pé ìtẹ̀síwájú ń bá ìlú yẹn kó ṣe bí ti Nàìjíríà yìí Nàìjíríà my country níbi tọmọdé mi lásán gan school care àbó ti lọ ni why do you go school mọ́ mi ò lówó rán mi lọ léèwé ni gbogbo nǹkan bẹ́ẹ̀ affect orílẹ̀-èdè Nàìjíríà òkun affect nítorí bó ṣe wà ẹ́ sìn tá a bá fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tá a bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé kí nìdí tó fi jẹ́ wípé ó sì ní òpó nínú Nàìjíríà pé jọkọjọkọ àdá kò sẹ́ni tó lè sọ torí òpó wo ló kù òpó tó ti tán ìrètí tó ti pín ti pẹ́ òpó tó ti tán ti pẹ́ bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lòbí pé do you still believe in Nigeria níbo àwa jáde àwọn kan wá jáde wá sọ pé wọ́n máa ṣe restructuring ẹ jọ kí ló restructure ṣebí yẹn ògiri àlàpà tó bá lanu tó bá fẹ́ dín padà ni kò ṣe bí ti Nàìjíríà o èyí tí ó ti wo tipẹ́ kò sí nǹkan tẹ́ máa restructure mọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí Nàìjíríà gan ti wà lórí ààrẹ ṣé ńgbà tí olórí wa gan ti ń lọ fún medical check-up láàrin ọdún kan wọ́n lè lọ medical check-up ẹ̀ẹ̀méje kí ló dé ibi tẹ́ máa ti mọ̀ pé Nàìjíríà gan ti wà lórí ààrẹ nìyẹn Nàìjíríà èmi fẹ́ béèrè ó ṣe jẹ́ wípé gbogbo àwọn Nàìjíríà leader ó tó jẹ́ pé president ó ṣe jẹ́ pé gbogbo ayé wọn máa ń sìkè ṣọ́ máa ń poison wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà tí bàbá Buhari náà ó ní iye oṣù tí bàbá fi lọ fún treatment same thing tí fi style happen nígbà tí bàbá Tinubu yìí náà torí ẹ̀mẹ́wàá ló ń lọ fún medical check-up vacation check-up vacation kí ló dé kí ló ń fà iṣẹ́ mélòó ló ti ṣe tó ti ń lọ fọ́lùdé
ṣé kọ́ ìbáwọ̀ pé bàbá gan ti weak nígbà tí ààrẹ ti ń lọ tó ti ń bọ̀ vice náà wá ń lọ wọ́n ń bọ̀ ẹ wo ọ̀rọ̀ kò sí kankan ní nàìjíríà mọ́ ìdí nìyí tá fi sọ pé ẹ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin náà wo Biafra ń pariwo àwọn fẹ́ lọ Yorùbá tiẹ̀ ti pinnu àti rẹ́dí àti ṣetán Fúlàní náà ti ń gbéra àti fẹ́ lọ kò sí kankan ẹ jẹ́ kó ní kálukú máa lọ torí normal gan ìgbà tí mo sọ pé frustrated kìíní ni country Nàìjíríà ẹ̀dẹ̀ tí mo fi sọ pé kò sí kankan tó ń jẹ́ Nàìjíríà mọ́ àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta kò sí tó nífẹ̀ẹ́ ara wọn Biafra àjọmọ́ra wa bọ̀ pé wọ́n ò gbà ti Yorùbá rárá anything Yorùbá ló máa ń mú sọ́wọ́ it's better kọ́ kúkú pé kọ́ jẹ́ kó ní kálukú lọ kọ́ máa òdì wa kí ló ń òdì wa fún láì ṣiṣẹ́ láì fún wa yà tó fẹ́ gbá wa mú ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni Yorùbá nation is our paradise bẹ́ẹ̀ ni no retreat no surrender bẹ́ẹ̀ ni God bless Oloye Sunday Adéyẹmọ Ìgbòho ṣá God bless Professor Banji Akintoye bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back no retreat no surrender bẹ́ẹ̀ ni o I don't want our enemy to die they will live to see our glory they will live to see the glory of God shining on our Yoruba land tó túmọ̀ sí wípé àwọn ọ̀tá wa tó ti fojú wò pé Yorùbá nation ò ní wáyé torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń pariwo pé eré ni wọ́n jọ ń ṣe jàre kí ni fun ni entertainment ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹlòmíín sọ lórí ẹ̀ wípé èmi ni wọ́n fẹnu wú gate èmi ni wọ́n fẹnu gbá nation lórí wípé a ṣàdìde fún òmìnira wa ẹ wo a ò gbàdúrà ikú yín ṣùgbọ́n a gbàdúrà pé kẹ́ wà bẹ́ẹ̀ ó máa ṣojú yín mi wàá mọ̀ bóyá ẹ máa ti di táwọn wọlé o ṣùgbọ́n a ṣojú yín tí Yorùbá nation á ṣe dìde a ṣojú yín ẹ ní kú ẹ nínú ṣùgbọ́n mi ti sọ bóyá ẹ máa di táwọn wọlé ṣùgbọ́n a ṣojú yín tí Yorùbá nation á fi gba òmìnira bẹ́ẹ̀ ni we need our identity back a fẹ́ gba òmìnira wa padà ni the religion part is the programming which is necessary gbogbo tá a bá pín orílẹ̀-èdè ẹ̀wọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ èyí tí wọ́n fọ̀bọ̀ lọ̀ wá ti tó ẹ̀wọ̀ ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́nà lọ́tún lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé dúpẹ́ bóyá òlìlẹ̀ àrèlé God bless Yorùbá nation ó dàbọ̀.